Bẹ́ẹ̀rìn bá jí ìrìn àkè olú igbó, bẹ́fọ̀n bá jí ẹ̀fọ̀n àkè olú ọ̀dàn, bágbọ̀nrín oko bá jí àgbọ̀nrín oko àkè oníyèyè mẹ̀tò. Erin tó jí tí ò kí olú igbó afarakáṣá, bẹ́ẹ̀ lẹ́fọ̀n tó jí tí ò kí olú ọ̀dàn afaragbóhun èlé. Àgbọ̀nrín oko tó jí tí ò kí oníyèyè mẹ̀tò afaragbọ́ta ọdẹ. Mo jí lẹ́nìí, mo kí yín lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. Àní ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. Ẹ kú fẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kanjọ̀kan lórí ìkànnì yìí. Mo ní ojoojúmọ́ ní mo dúpẹ́ lọ́wọ́ yín torí ènìyàn láṣọ ènìyàn. Bí ò bá sẹ́yìn kò sí ohun tí ń jẹ́ ohun ìfẹ́ SOMIDA. Ẹ ṣeun, ẹ kú àdúrótì lórí ìkànnì tá a wà yìí. Orúkọ mi ò tí yí padà, Muhammadu Akówódé Babakóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA. Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ kì mí pé àrí lónìí mi. Àwa lọmọ oníjà kò mà náà, Àjàní mògún ni mí, ará àjámọ̀. Àwa lọmọ ipò ń pẹ́rúurú, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, Àjàní ta níjà lẹ́yìn kùlé òun. Ṣèbá pọ́nbẹ́po rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ gùdẹ̀ sórí ètò lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ká tó jọ jẹ̀gbádùn yìí tí mo gbé wá lọ́jọ́ tèní. Ẹ mọ̀ bá mi bọ̀ lórí ètò. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba mi atẹ́rẹrẹ kárí ayé, ọba mi alèwí lè ṣe, ọba mi paríparí ọlá, ọ̀gbàgbà tí ń gba láyì lára. Akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládéládé ìbà lóyè, egúngún lé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà yín ìyá mi ajíbọ́lá arógbá aṣọ mọ́balẹ̀, ìbà yín ìyá mi amálòlò, alàròrò. Wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yin lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn, àwẹ̀dẹ kò tó wẹ̀ mọ́. Ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀. Mojúbà lọ́jọ́ tèní, ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa gbọ́ èyí tá a ṣe wá lọ. Ìyẹn ètò ayé tótó, ayé àkàmàrà. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi. Ẹ̀yin tẹ́ ẹ ṣàdúrà fún mi lọ́kan-ò-jọ̀kan. Ẹ̀yin tẹ́ ẹ gbà mí lámọ̀ràn ọlọ́kan-ò-jọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú àdúrótì mi. Ọba bí Elédùà kò ní pa náà fẹ́. Àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́ lórí ètò yìí. Mo ní ọmọ yín ni mí, àbúrò yín ni mí, àná yín ni mí. Ẹ ṣúbà mi lórí ètò yìí torí ìgbà ẹkẹ́ ní dáwọ́ tilé, ìgbà alámọ̀ ní dáwọ́ tẹ̀ bá ògiri. Ẹ pọ̀n mí ẹ má jẹ́ ń jábọ́ lórí ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín nílé lóko lájò àti lẹ́yìn òde. Gbogbo àwọn ẹni tí mo mọ̀ tán fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn ẹni tí mi ò mọ̀ náà tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ tiyín náà. Ẹ ṣeun ẹ kú fẹ́, ìláyé Elédùà kò ní já ataṣọ àgbà mọ́lẹ̀. Èmi àti àníjì sọ́fin ayé o, ẹ bá ń ṣàmì àdúrà. Abínú ẹni, amániṣe ni, àfàìmániṣe ni, àṣenitán bá ní dárò, ọba mi Elédùà yóò gbé wa lékè wọn. Ẹ bá ń ṣàmì àdúrà. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ìwọ náà tó ti ń gbọ́ wa láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tó ń ṣe iyèméjì bóyá o ti darapọ̀ mọ́ wa àbó ò ti darapọ̀ mọ́ wa. Mo ní ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí, òun ni kó o wò. Tó bá tún kò ní pupa, o ò tí darapọ̀ mọ́ wa nù. Bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn ló tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV tá a wà yìí. Mo ní tẹ́ ẹ bá ń gbádùn rẹ̀, ẹ mọ bá wa tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Kẹ́ ẹ sì tún mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ bá wa lórí ìkànnì yìí. Mo ní orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Àwọn ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan náà la máa bá pàdé lórí ìkànnì yìí. Àwọn fèyíkọ́gbọ́n ọlọ́kan-ò-jọ̀kan, ìrírí ayé ọlọ́kan-ò-jọ̀kan, àwọn ìpolówó ọjà ọlọ́kan-ò-jọ̀kan,
gbogbo rẹ̀ lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá wa ní gbólóhùn àbẹ́ ẹ fẹ́ gbé ìpolówó fún wa lórí ìkànnì tá a wà yìí, ẹ bá wa pe Ohun Ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ bá wa tọ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Kí la fẹ́ gbéyàwó lórí ètò yìí lọ́jọ́ tèní? Ẹ gbọ́ná ta lèèyàn rè, ta la lè fọkàn tán? Ẹ tún gbọ́n wìrìwìrìn lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo kíyà mi Ajarianata Fẹ́lẹ́lẹ̀, ìyá mi òkòrè sí ọmọ wòrírà kó mọ́ bá rẹ̀ ẹrúkẹrú abilala lẹ́nu. Òkòrè sí ọmọ wòrírà kó mọ́ bá ara gbákígbá, ìgbàkígbá ní kẹtẹ́ ń sọ. Ìyá mi, ìyá fáwọ́, ẹ kú bí ojú ọjọ́ ṣe rí bẹ̀. Ọba mi Elédùà kò ní padà lẹ́yìn yín. Ẹ kú àdúró ti Ohun Ìfẹ́ SOMIDA. Mo sì kí ìyá mi dáadáa láti ìlú Kòtónú lọ́hùn-ún. Ìyá mi, Ajá Nana Ìṣàtà, Àjọkẹ́ Àdè, mo kí yín púpọ̀. Ẹ kú àdúró ti wa lórí ìkànnì tá a wà yìí. Mo ní díẹ̀díẹ̀ láàmọ́ kíra wa lórí ètò tá a wà yìí. Gbogbo àwọn ẹni tá a bá ìtí ìrántí dárúkọ, ẹ má fi ṣèbínú. Díẹ̀díẹ̀ náà láàmọ́ sún torí ń pé súnsún láyé gbà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yín pé a pọ̀ jàǹtìrẹrẹ lórí ìkànnì yìí. Àmọ́ àwọn Yorùbá náà máa ń pòwe kan. Wọ́n ní gbogbo èèyàn ló mọ ẹkùn nínú igbó, ṣùgbọ́n èèyàn mélòó gan ni ẹkùn dámọ̀? Gbogbo yín náà lẹ́mọ Ohun Ìfẹ́ SOMIDA, àmọ́ mélòó gan ni Ohun Ìfẹ́ SOMIDA mọ̀ nínú yín? Fún ìdí èyí, gbogbo ẹ̀yin tá a bá ti dárúkọ lórí ètò yìí, ẹ dákun ẹ mọ̀mọ́ fi ṣèbínú. Á padà mọ orúkọ ra wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a fi mọ kíra wa lórí ètò yìí tó bá ti ń dọjọ́ iwájú. Mo kíyà mi Ajá Ismat, ìyá Irishada, ẹ kú bí ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí náà ń bẹ̀. Àní kí la fẹ́ gbéyẹ̀wò lórí ètò yìí lọ́jọ́ tèní? Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn. Arákùnrin kan ní ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí o. Láti bí ọdún 4 sẹ́yìn nísìnyí ni arákùnrin yìí ti ń bẹ nínú àjàgà yìí, kò sì tí ì bọ́ kúrò nínú àjàgà tó wà yìí. Márò lákẹ́, márò lóko. Ifá tí wọ́n dá fún arákùnrin yìí rèé, torí wọ́n ní kò gbọ́dọ̀ sọ fẹ́nìkankan. Ìdí rèé tí fi ń bá àjàgà yìí fira láti bí ọdún 4 sẹ́yìn nísìnyí. Àmọ́ ó ti wá pin báyìí tí arákùnrin yìí ní òun ò kọ́n tó fẹ́ ṣẹlẹ̀. Ìdí rèé tó fi wọ́ Ohun Ìfẹ́ SOMIDA kan láti wá tú gbogbo pẹrẹpẹrẹ lẹ̀ fún Ohun Ìfẹ́ SOMIDA. Mo ní ohun tí mo mọ̀ ẹ́ jẹ ló gbédè. Ó di dandan kí n nà fọmọ aráyé, kí gbogbo wa ká lè fi ṣe àríkọ́gbọ́n. Torí a fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n náà ní kì í jẹ́ ká pe àgbà níwèrè. Tá a bá na ilé ìsórí atẹ́gùn nísìnyí, ó dá mi lójú pé tọmọdé tàgbà ni ó kọ́ ọgbọ́n níbẹ̀. Torí ogunlọ́gọ̀ èèyàn náà ló wà tó ṣe pé wọ́n ti ń bẹnu àjàgà kan tó sì ṣe pé márò lákẹ́ márò lóko ni wọ́n sọ fún wọn. Ẹ gbọ́ ná kí ni ohun tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí tí wọ́n fi ń sọ fún yín pé kò gbọ́dọ̀ sọ fẹ́nìkankan. Kábíyèsí Ọlọ́run, ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Ẹ tún gbọ́ wìrìwìrìn lórí ètò yìí lọ́jọ́ tèní. Mo kí àná mi pàtàkì láti Paris, bàbá wa Haji Shakiru Sanusi tí gbogbo ayé mọ̀ sí Jíbọ̀sà. Ẹ kú àdúró tì wá lórí ìkànnì tá a wà yìí, kò ní bàjẹ́ fún yín o. Ẹ bá ń ṣàmì àdúrà. Mo sì kí gbogbo ẹ̀yin àná mi tẹ́ wà ní Burkina lọ́hùn-ún. Ẹ bá ń kí àwọn tí Wagadugu níbẹ̀. Gbogbo ẹ̀yin àná mi tẹ́ wà nílùú Tógó lọ́hùn-ún, mo kí yín o. Ẹ bá ń kí àwọn tí Lomé lọ́dọ̀ tí náà ń bẹ̀. Mo kí Ajá Sẹ̀kínàtà lọ́jọ́ tèní. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí náà níbẹ̀. Gbogbo ẹ̀yin tèmi nílùú Pèdèpọ̀ lọ́hùn-ún, mo kí yín o. Ẹ kú àdúró ti ọmọ yín, àní ṣubú dànù. Mo ní arákùnrin tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí, ìlú Parakou, òun ni arákùnrin yìí wà tí fi ń ṣe légbé. Tá a bá fẹ́ wo Parakou, orílẹ̀-èdè Benin ni. Ní náà lọ́hùn, ṣé nínú náà ló wà? Ìlú Parakou gangan, òun ni arákùnrin tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí, ó fi ń ṣe légbé.
kí ló wá ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Kábíyèsí Ọlọ́run mọ́mọ̀ dè wá mọ́lẹ̀, mọ́mọ̀ fi wá fẹ́ni tí ó dè mọ́ mọ́lẹ̀. Ọlọ́run mọ́mọ̀ sórí ẹ̀dẹ́ fún wa. Ẹ̀yin aráalé, ẹ bá ń ṣàmì àdúrà. Kí ló ṣẹlẹ̀ sí arákùnrin yìí ní ìlú Paraku lọ́hùn-ún? Mò ń bọ̀ ẹ jẹ́ mọ̀ mi díẹ̀ náà. Arákùnrin yìí ní ṣàdédé ni àtẹ̀jíṣẹ́ kan wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun. Ìyẹn mẹ́sẹ̀jì kan. Lòun bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín pé kóun wò ó. Torí gbogbo ìgbà ni àwọn MTN sábà máa ń fi mẹ́sẹ̀jì ránṣẹ́, ó ti yé yín, ìmọ̀ ń ṣẹlẹ̀ sí mi gan bẹ́ẹ̀. Arákùnrin yìí ní lòun bá wo àtẹ̀jíṣẹ́ tó wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun yìí. Lòun bá rí i pé owó ló wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun. Ṣé mòmó lẹ mọ́ ń pè é? Mobile money. Ẹ wá bi mí pé èló ló wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún arákùnrin yìí. Arákùnrin yìí ní 3000 francs, ìyẹn àpò mẹ́ta, òun lówó tó wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóun. Wọ́n wá ń ṣe òun ní kàyéfì pé ta lẹni tó fi owó yìí ránṣẹ́. Èmi àtẹnìkan àjọ ní àdéhùn ń gbé àfowó ránṣẹ́ síra wa. Ibo lowó yìí ti wọlé? Òun wò lọ́tún wò lósì títí. Òun ò rẹ́nì kankan kó pe òun, ipe òun fi owó ránṣẹ́ sí òun. Nígbà tí ń dọwọ́ ọ̀rọ̀ lẹ̀, ẹ̀yin aráalé, ẹ wá bi mí pé kí ló ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Ta lẹni gan tó tiẹ̀ padà fowó yìí ránṣẹ́ sí? Bí n bá níná ń jó lérí omi, ẹ̀yin kàn pé kí n lọ kérú rẹ̀ wá. Mò ń bọ̀ mi tí dé. Arákùnrin yìí ní bó ṣe ń di ọwọ́ rọ̀lẹ́ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun bá bẹ̀rẹ̀ sí ní dún tantantan. Lòun bá gbé lòun wò lòun rí i pé nọ́mbà tuntun kan ní mọ̀ ń pe òun. Òun ò ní nọ́mbà yìí lọ́wọ́. Lòun bá ń sọ sọ́kàn pé ta leléyìí tí ń pè mí? Lòun bá gbé. Bóun ṣe gbé báyìí, ohùn bàbá àgbà kan lòun mọ̀ gbọ́ ò. Lòun gbọ́ àlò. Lòun ní oui hello bonsoir. Bàbá yìí ní èmi mọ̀ gbọ́ òyìnbó, èdè Yorùbá lèmi mọ̀ fẹ́ sọ. Lòun ní òkè, ọ̀dà mò ń gbọ́ yín, èmi náà gbọ́ Yorùbá díẹ̀. Bàbá yìí ní yóò dáa fún ẹ pé o tiẹ̀ gbọ́ díẹ̀. Bàbá yìí ní èmi Fádùnsì ní sọ̀rọ̀ o láti ìlú Ìfọ̀yìn. Lòun ní òkè, mò ń gbọ́ yín bàbá. Ló ní mo mọ̀ èsì kẹ́ṣẹ́ nì. Bàbá yìí ní a ṣe owó kan fi ránṣẹ́ sórí nọ́mbà yìí nì. Àpò mẹ́ta lówó ọ̀hún. Mo fẹ́ fi ránṣẹ́ sí ọmọ mi nílùú Kútọ́nù ni kó lè fi wálé ọdún, ìyẹn ọdún Kérésì. Àmọ́ àwọn ọmọ tí mo ní kán lọ fi owó yìí ránṣẹ́, orí nọ́mbà yìí gangan ni wọ́n fi owó yìí ránṣẹ́ sí. Náà la fi ní ká pe nọ́mbà náà wò. Bóyá ẹ bá wa rí owó yìí lọ́dọ̀ yín lọ́hùn-ún. Bàbá yìí sọ bẹ́ẹ̀ fún òun. Lòun bá fún bàbá lésì pé bẹ́ẹ̀ ni mo rí owó yẹn lọ́wọ́ ọ̀sán, àpò mẹ́ta ni lóòótọ́ mo rí. Ni bàbá yìí bá sọ fún òun pé yóò dáa fún ọmọdé yìí. Dákun bá ń dá owó yìí padà. Ọmọ mi tó wà nílùú Kútọ́nù la fẹ́ fi ránṣẹ́ fún kó bá lè wálé ọdún. Lòun sọ fún bàbá yìí pé ókè, mo ti gbọ́. Ṣé orí nọ́mbà yìí náà ni kí n dá owó yìí padà sí ni? Ni bàbá bá sọ fún òun pé bẹ́ẹ̀ ni tó bá lè dá padà sórí nọ́mbà yìí náà, ó dáa náà ni. Àbí kí n kúkú fún ẹ ní nọ́mbà ọmọ mi náà nílùú Kútọ́nù lọ́hùn-ún kó kúkú dá padà sórí rẹ̀ fún un. Lòun bá sọ fún bàbá yìí pé èyíkéyìí tó bá ti wù yín nú rẹ̀, èmi ṣetán láti dá padà fún yín. Ni bàbá ní ó dà bẹ́ẹ̀, jẹ́ ká kúkú fi nọ́mbà ọmọ yìí ránṣẹ́ sí ẹ kó o fi owó yìí ránṣẹ́ sórí rẹ̀. Torí tó bá ní kó o fi ránṣẹ́ sọ́dọ̀ tiwa ń bí nìsín, èyí táwa ó tún fi ránṣẹ́ sọ́hun yẹn, wọ́n mọ̀ já owó lórí rẹ̀. Ó ṣeéṣe kó mọ̀ pé àpò mẹ́ta mọ́ lọ́dọ̀ ọmọ yìí lọ́hùn-ún. Lòun ní òkè, ẹ bó fi nọ́mbà ọmọ yìí ránṣẹ́ sí mi. Ni bàbá yìí bá pe ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń bẹ̀ pé ó yá wá sọ nọ́mbà ẹ̀gbọ́n yín. Ọmọ yìí wá bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà yìí. Ní sọ nọ́mbà yìí sórí ètò. Bí wọ́n ṣe ń pe nọ́mbà yìí lòun ń kọ kalẹ̀. Lòun ní òkè, òun ti rí nọ́mbà yìí, òun ó fi owó yìí ránṣẹ́ sórí rẹ̀ láìpẹ́ nísìn. Inú bàbá yìí dùn. Bàbá yìí sì ṣàdúrà fún òun. Bóun ṣe bá wọn sọ̀rọ̀ tán, lòun bá fi owó yìí ránṣẹ́ sórí nọ́mbà ọmọ tí wọ́n sọ yìí gangan. Lòun bá gbàgbé ń tòun. Bóun ṣe fi owó yìí ránṣẹ́ sórí nọ́mbà yìí,
òun ò béèrè nǹkan kan mọ́, òun ò tiẹ̀ tó yá bẹ̀ mọ́, òun ò tiẹ̀ fọkàn síbẹ̀ mọ́. Ṣùgbọ́n ìgbà tí fi ń di ọ̀sán ọjọ́ kejì, nọ́mbà tóun fi owó ránṣẹ́ sí yìí ló bá pe òun, lòun bá gbé. Ìgbà tóun fi gbé báyìí ló bá jẹ́ òun bàbá yìí lòun tún bẹ̀rẹ̀ sí ní gbọ́. Ìyẹn já sí pé ọmọ yìí ó ti kúrò nílùú Kútọ̀nù, ó ti padà sílùú Ìfàyìn. Bóun ṣe gbé báyìí ni bàbá yìí bá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún òun ní mẹ́sàn-án mẹ́wàá. Bàbá yìí ń súre fún òun ní bìbà. Ká mọ́ parọ́, inú bàbá yìí dùn, inú bàbá yìí dùn gan. Bàbá yìí sọ fún òun pé ọmọdé yìí ó mọ̀ jọ mí lójú gan ni o, ó mọ̀ yà mí lẹ́nu gan ni o. Gbogbo èèyàn kọ́ ló mà lè ṣerú fẹ́hun tó ṣe yìí. Owó la mọ̀ pé yóò dára fún ẹ, ò ní ná kan tán kó tó rí mi, ò ní wọ́wọ́ tì lápò rẹ̀. Bàbá yìí wá ní, wo ohun tó ṣe fún mi yìí, èmi gan máa fẹ̀mí ìmoore hàn ẹ́, máa jọ ẹ́ lójú púpọ̀. Ọmọ ìlú ò ní ẹ́ ná. Òun sọ fún bàbá yìí pé ọmọ paraku lòun. Bàbá yìí ní paraku mọ̀ náà sẹ́ńlẹ̀ síbí. Ìlú Ìfàyìn lèmi wà báyìí, mo sì fẹ́ ṣe ẹ́ lóore ìkànnì o. Ṣó máa ń wá sí ìlú Kútọ̀nù àbílù Àjàṣẹ́ ṣá? Ṣó máa ń wá sí àwọn àgbègbè tiwa ńlẹ̀ yìí? Lòun sọ fún bàbá yìí pé mi ì tiẹ̀ mọ̀ bí ti ń jẹ́ Àjàṣẹ́ ká tó wá sọ ìlú Ìfàyìn. Òun yìí jáde ń tòun, paraku ń bí lòun gbé tóun ti ń ṣiṣẹ́ tòun. Bàbá yìí ní ó sì wù mí ṣe ẹ́ lóore ìkànnì o. Àmọ́ màá wọ́gbọ́n kan dá sí i, màá pè ẹ́ padà tó bá ti yá. Ọgbọ́n tí n bá fẹ́ dá sí i, torí béèyàn bá ṣe dáadáa ó yẹ kéèyàn fẹ̀mí ìmoore hàn. Lóní òkè mo ti gbọ́ bàbá, ni bàbá bá pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tí ń dọwọ́ ọ̀rọ̀lẹ́, bàbá yìí pè òun padà. Ẹ gbọ́ ná, nígbà tí bàbá yìí pè òun padà, kí náà jọ sọ? Ibi tá ń lọ gan ládé yìí o. Àníta lèèyàn rè. Ẹ mọ dáhùn ìbéèrè yìí lọ́dọ̀ tí náà lọ́hùn-ún. Mò ń bọ̀, mi tí ì dé. Arákùnrin yìí ní bí bàbá yìí ṣe pé òun padà ni bàbá bá sọ fún òun pé ṣóun máa àdúgbò báyìí nílùú paraku ń bẹ̀. Lòun ní bẹ́ẹ̀ ni mo máa àdúgbò yẹn dáadáa. Bàbá yìí bá ní ó yá wá gègé ìkọ̀wé kó o kọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kalẹ̀. Lòun ní òkè. Bàbá bẹ̀rẹ̀ sí ní pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún òun. Lòun kọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kalẹ̀. Nígbà tí bàbá pè é tán, bàbá ní sórí nọ́mbà tí mo fún ẹ yìí, nọ́mbà bàbá Awóyinfá nìyẹn. Ọ̀rẹ́ mi àtàtà ni, ìmùlẹ̀ mi ní pẹ̀lú. Tó o bá ti dé àgbègbè yìí, ìwọ kàn pé nọ́mbà yìí kó o sọ fún yín pé látọ̀dọ̀ bàbá Ifádùnsìn láti ìlú Ìfàyìn ni. Tó o bá ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe fún ẹ pátá, bàbá yìí máa dá ẹ lóhùn rẹ̀, ó máa gbà ẹ́ lálejò dáadáa. Lòun ní òkè, mo ti gbọ́ bàbá. Tó bá ṣe fún mi tán èló ni kí n fún. Bàbá ní owó kẹ̀ mọ́ fún ní nǹkan kan. Oore tó ṣe fún mi, òun ni mo fẹ́ fẹ̀mí ìmoore rẹ̀ hàn. Lòun sọ fún bàbá yìí pé ọ̀dà mo ti gbọ́, kò sí wàhálà, màá lọ bí tẹ́ ẹ wí yìí. Ẹ̀yin ará ilé tẹ́ ẹ wà létí gbọ́. Nígbà tí arákùnrin yìí tó máa fi dé ọ̀dọ̀ bàbá Awóyinfá, kí ló ṣẹlẹ̀? Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn. Ẹjá Fèyíkògbòn ká fi ṣàwòṣe lọ́jọ́ tèní. Arákùnrin yìí ní òun pe nọ́mbà bàbá Awóyinfá yìí, òun sì sọ fún yín pé látọ̀dọ̀ bàbá Ifádùnsìn ni láti ìlú Ìfàyìn. Bàbá Awóyinfá sọ fún òun pé ọ̀dà náà tó bá ti di ọ̀túnla kóun wá rí òun. Òun sọ pé òun ò mọ ilé rẹ̀ dáadáa. Bàbá ní tóun bá ti dé àdúgbò yìí kóun sáà ti pe òun, ọmọ kan yóò wá pàdé tòun. Ẹ̀yin aráalé, arákùnrin yìí ní bó ṣe ń di ọjọ́ kẹta yìí, bóun ṣe dé àgbègbè yìí lòun bá pe nọ́mbà bàbá Awóyinfá padà. Òun sọ fún yín pé òun ti wà ní àdúgbò yìí, iwájú ilé báyìí lòun dúró sí. Bàbá Awóyinfá sọ fún òun pé mọ́ wọ́rì, ọmọ kan yóò wá pàdé rẹ̀ ń bẹ̀ nísìnyí. Lòun ní òkè òun ti gbọ́. Láàrin ìṣẹ́jú bíi 3-4 ọmọ kan wá mú òun. Bí ọmọ yìí ṣe mú òun délé bàbá Awóyinfá, àwọn àlejò rẹpẹtẹ wọ́n wà lọ́dọ̀ bàbá Awóyinfá.
ọmọ yìí sọ pé kóun mọ wo ẹni tóun jókòó sẹ́yìn rẹ̀ yìí tó bá ti kan òun ní ó padà kan òun. Ó yẹ kó ti yéèyàn ara lé. Ṣé 2x2 lẹ mọ́ ń pè é? Turn by turn ṣé bẹ́ẹ̀ lẹ́yìn mọ́ ń pè é lédè English lọ́hùn-ún? Ó yẹ kó ti yé yín kí n mọ́ fọ̀rọ̀ gùn. Àmọ́ ọmọ yìí sọ fún òun pé jẹ́ kí n lọ sọ fún bàbá yín pé òun ti mú yín wá ná. Ká gbọ́ ohun tí bàbá ó sọ. Lòun ní òkè lòun bá jókòó lòun wò yín pé èrò ló wá pọ̀ rẹpẹtẹ báyìí láì ṣe pé bóyá o fẹ́ sanwó ná láì ṣe ń pé bóyá a wà níbi tán ti ń dìbò. Àwọn èèyàn náà tún máa ń pọ̀ lọ́dọ̀ àwọn babaláwo báyìí. Kí là ń wá kiri? Mo tiẹ̀ gbọ́ yín pé àwọn ìyá náà sábà máa ń pọ̀ jù lọ́dọ̀ àwọn alájò. Kì í ṣe pé mo fi ń bọ́ ẹ̀yin ìyá o, ọ̀rọ̀ ọmọ náà lẹ́kúkú ń ṣe. Torí mo ní bàbá kan ó sọ yín pé nínú ọdún yìí àwọn oníbàárà tòun àwọn obìnrin náà pọ̀ jù níbẹ̀. Ìdí rèé tí mo fi sọ bẹ́ẹ̀. Òun jókòó òun sì ń wò ó, tó bá kan ẹnìkan ẹnìkan yóò dìde, tó bá tún kan ẹnìkan ẹnìkan ó dìde. Bá ṣe ń dìde wọlé bẹ́ẹ̀ làwọn ẹlòmíín ń jáde. Kábíyèsí Ọlọ́run, kí là ń wá kiri? Arákùnrin yìí ní kò pẹ́ ọmọdékùnrin tó mú òun wá ọ̀dọ̀ bàbá Awóyinfá yìí ló padà jáde ló ní ó yá kóun dìde kóun tẹ̀lé òun. Lòun bá tẹ̀lé rẹ̀. Ọmọ yìí wá mú òun lọ ẹ̀yìnkùlé ìyẹn nínú àgbàlá bàbá Awóyinfá yìí. Ó ní bàbá ló ní kóun mú òun wá bí. Ọmọ yìí wá tẹ́ nílẹ̀ ó tẹ́ aṣọ funfun kan sórí rẹ̀. Kábíyèsí Ọlọ́run, kí ló fẹ́ ṣẹlẹ̀ ń bí yìí? Ṣóore náà fẹ́ ṣe arákùnrin yìí ni àbí ibi? Ẹ wò ó, ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Arákùnrin yìí ní lẹ́yìn tó tẹ́ aṣọ funfun sórí ẹni yìí ó ní kóun jókòó sórí rẹ̀. Lòun jókòó sórí rẹ̀. Ọmọ yìí ní kóun dúró òun bọ̀. Ọmọ yìí wọnú ilé lọ. Ó padà jáde pẹ̀lú apẹ kékeré kan. Ṣé apẹ ni kí n pè é àbí kí n pè é ní awósóbí? Ó tún ṣeéṣe kó mọ̀ yé àwọn nǹkan náà. Ju gbogbo ẹ̀ lọ, ìkíní kan tá máa ń gbé ìpèsè sínú rẹ̀ àbí kí n pè é ní tí wọ́n máa ń gbé ẹbọ sínú rẹ̀ pélébé báyìí ni mò ń wà. Ó yẹ kó ti yé yín. Ọmọ Yorùbá àtàtà ní gbogbo wa. Ó ní kíní yìí ni ọmọ yìí gbé dání. Ẹyin ìbílẹ̀ 3 ń bẹ nínú awósóbí yìí. Ẹyin yìí ẹyin sísè ni. Ọmọkùnrin yìí ó gbé ẹyin 3 yìí síwájú tòun. Ó ní bàbá ló ní kí n gbé fún yín kẹ́ ẹ máa jẹ lọ. Àwọn ń bọ̀. Òun wò yín pé ṣé wọ́n fẹ́ fẹ́lẹ́ ìgbàlejò mi ni? Wọn ò lè gbé ṣàwámà fún mi àbí kán gbé àtàsí fún mi. Ṣé ẹyin kí n mọ́ fọ̀rọ̀ gùn? Arákùnrin yìí ní òun rọra jókòó, òun wọ́ kíní sábẹ́, òun ń jẹ ẹyin yìí lọ. Ẹyin yìí gẹ́lẹ́ bóun ṣe ń jẹ tán báyìí ni bàbá Awóyinfá jáde láti inú ilé sí òun. Kábíyèsí Ọlọ́run, ó ní bóun ṣe rí bàbá Awóyinfá báyìí ẹ̀rù bà òun, orí tó ń dìde jàyìn jìnnìjìnnì bò òun torí bàbá yìí. Kábíyèsí Ọlọ́run, bàbá yìí ó de àwọn nǹkan mọ́ra. Ó ti yé yín kí n má fi gbogbo ẹnu sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin náà lẹ mọ́ wo àwọn móvì tẹ́ mọ́ mọ̀ bí àwọn alágbára ṣe mọ́ múra gbà. Ó ní bẹ́ẹ̀ ni bàbá yìí ṣe rí. Bàbá yìí jáde sí òun. Bí bàbá yìí ṣe jáde sí òun báyìí, kí ló ṣẹlẹ̀? Mo ní ṣé oore náà fẹ́ ṣe fún arákùnrin yìí ni àbí ibi náà fẹ́ ṣe fún un? Mò ń bọ̀, ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Arákùnrin yìí ní bí bàbá Awóyinfá ṣe jáde sí òun báyìí, ó gbé ìgò kan lọ́wọ́, ó sì kí òun káàbọ̀ sínú àgbàlá tòun. Ó kí òun kú oríire, ó sì gbé ìgò yìí fún òun. Ó ní oyin níbẹ̀ nínú rẹ̀. Àárọ̀ àárọ̀ ní kóun mọ́ tọ́ọ̀lá. Ó ní tóun bá ń lo kinní yìí déédéé, ilé kinní kan kì í gbẹ fowó ló wí. Ó ní àpò tòun ò ní gbẹ fowó. Kóun tó ná kan tán òun ọmọ rí míì ni. Òun ní bàbá yìí ní bẹ́ẹ̀ ni. Ó ní kóun mọ́ lọ lò ó. Inú tòun dùn. Òun dúpẹ́ lọ́wọ́ bàbá yìí. Ǹjẹ́ kóun bẹ̀rẹ̀ yín pé èló lówó tòun? Bàbá Awóyinfá ní àgbẹ̀dọ̀ owó kẹ̀
bàbá Ifádùnsì tó rán ẹ wá bí gan kì í ṣèyàn bẹ́ẹ̀ sí mi, kò gbọ́dọ̀ gbọ́ pé mo gbowó lọ́wọ́ rẹ̀, ìwọ ló ní kinní yìí, àmọ̀ràn mi fún ẹ ní pé bó ṣe ń ṣe ni kó o máa ṣe lọ. Àwọn ìwà tó o ní tó o fi ń dára lọ́dọ̀ bàbá Ifádùnsì mọ́ yíwọ́ ọ̀hún padà, ìwọ ló ní kinní yìí mọ́ lọ lò ó, bó bá ṣe jẹ́ kó jẹ́ kí n mọ̀ gbọ́. Arákùnrin yìí ní inú tòun dùn, òun dúpẹ́ lọ́wọ́ bàbá yìí, òun sì padà sílé. Bóun ṣe délé lòun bá pe bàbá Ifádùnsì láti fún un lábọ̀, ṣùgbọ́n bàbá Ifádùnsì sọ fún òun pé kò sí wàhálà, ìwọ ló níṣẹ́ yìí, sáà ti gbìyànjú kó mọ́ lò dáadáa, àwọn alálẹ̀ á jẹ kó jẹ fún ẹ, kò ní sí nǹkan kan tí ó ṣe ẹ́. Ẹ gbọ́ ná, ṣe iṣẹ́ yìí dáhùn fún arákùnrin yìí àbí kò dáhùn fún un? Mò ń bi níbẹ̀rẹ̀ ètò yìí pé ta lèèyàn rè? Ẹ gbọ́ ná, ǹjẹ́ yìí mẹ́ni rè? Bàbá oníbàbá tó ń pè ní bàbá rẹ̀ yìí, ǹjẹ́ o dénú rẹ̀? Ǹjẹ́ o mọnú rẹ̀? Ìyá oníyàá tó ń pè ní ìyá rẹ̀ yìí, ǹjẹ́ o dénú rẹ̀? Ǹjẹ́ o mọ ohun tí ń bẹ nísàlẹ̀ ikùn rẹ̀? Má gbàgbé, àmọye afẹ́nifẹ́re ló wà o. Àwọn afẹ́nifẹ́re kan wà tó ṣe ń pé tí wọ́n bá ń gbàdúrà fún ẹ̀yin pé kó ga, wọ́n gbé sẹ̀ǹtímẹ́tì, ṣé bẹ́ẹ̀ ni kí n pè é, wọ́n gbé síbẹ̀ ni. Tó o bá gbìyànjú láti ga ju bí tán gbé sí yìí lọ, wọ́n sì rí ẹ bọ́. Má gbàgbé pé tán bá rí ẹ bọ́ báyìí, inú kòtò ló tún fẹ́ lọ ṣubú sí o. Ò ní ṣubú sókè yẹ̀pẹ̀ mọ́, inú kòtò ló lọ ṣubú sí. Náà ni mo fi ń bi yín pé ta lèèyàn rè? Tẹ́ ẹ bá gbàgbé, mo máa ń sọ ní gbogbo ìgbà yín pé kò sí ọ̀rẹ́ kòríkòsùn kan mọ́. Ẹni tórun bá ń kùn kó lọ sùn ni. Ọ̀rẹ́ rẹ tó ń tẹnu mọ́ yín pé ó fẹ́ràn mi, òun gangan ni kòríkòsùn mi, òun tanra rẹ̀. Ó tètè pe àrò àtọ̀dọ̀fín inú rẹ̀ kó bá wọn ní gbólóhùn. Ẹ gbọ́ ná, nígbà tí arákùnrin yìí tó bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́ yìí, ṣẹ́ṣẹ́ yìí dáhùn fún un àbí kò dáhùn fún un? Ṣẹ́ṣẹ́ yìí jẹ́ fún un àbí kò jẹ́ fún un? Oore ń bẹ nínú obì, ibi ń bẹ nínú oore. Ẹ já fìpàdé sórí àkọ́tún ètò nínú apá kejì ní kòpẹ́kòpẹ́. Ẹ jẹ́ ń dẹnu dúró síbí yìí, àkókò ti lọ púpọ̀. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa, tẹ́ ń wò wá, tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti gorí ètò. À ń retí ìrànlọ́wọ́ yín lórí ètò yìí o. Ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí. Ẹ̀yin náà rí i pé ọwọ́ ni máikrófóònù mi wà látìgbà tí mo ti bẹ̀rẹ̀, kódà ọwọ́ ti ń ro mí. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, tí máikrófóònù wa kò ní já sí pé a máa gbé sọ́wọ́ báyìí ní gbogbo ìgbà ni. Mo ti ní ènìyàn láṣọ èèyàn ní boni lára ju aṣọ lọ. Ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí. Bóyá a bá fẹ́ gbé ìpolówó àbí ìrànlọ́wọ́ wá fún wa lórí ètò yìí, ẹ pè mí lórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fi eléyìí ṣe lọ lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, Máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe tikú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tó di ní kòpẹ́kòpẹ́. Títí ìgbà tá tó máa pàdé, mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.